So we came to see Baba. Baba is traveling. So this is Baba Ode. So Baba travel, Abi. Okay. Until Babalemade, I didn't Monday of September. Okay, Monday or September. Okay. Ilé ọdún. Ilé ọdún lẹ lọ sà. Ilé ọdún ni. Ilé ọdún ni. Wọ́n fẹ́ lọ bá àwọn ọmọ wọn ṣọdún. Bẹ́ẹ̀. Ẹ ṣeun. Ẹ jẹ́ kí wọ́n á gbẹ́rù wọn ká gbé wọn dọ́nà díẹ̀. Ẹ ṣeun. Èmi kò bá mi ra ẹgbẹ́ ní mo yé mú ṣe ìyá Jímọ̀ kàtí mo tilẹ̀kùn rẹ̀ ikí inú yàrá nítòdò èsì kí tèmi o tẹ ìyá Jímọ̀. Ẹ bá mo ra níkì yàrá ti bẹ́ẹ̀ yò ẹ ṣeun. Tẹnu ọ̀nà ibẹ̀ ọ̀ṣà gbé ti kájà tọ́ba ṣe tí ọba ń gbégi sí ṣọ́ọ̀bù ni yò ok. Bàbá ṣe ẹ tún máa ṣọdẹ tẹ bá débẹ̀ ni. Ilé ṣe máa lọ kú ní ọ̀nà kú ní nílé máa lọ túlẹ̀ sóko. Ẹni tó dẹ̀ ní ká wá rí yín. Ok, ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ní Saturday àbí? Sátidé màá dé. Lágbára Ọlọ́run. Àti Indian lẹ́nu yẹn ti ní ká wá bá yín. Indian lọ́hùn. Bẹ́ẹ̀ tí wọ́n kì í lọ́ba yín ò ti máa ń lọ bíbá. Nẹ́tíwọ́ọ̀kì ibẹ̀ kò ṣe bá burú. Ok, ẹ jẹ́ ń ṣí bùtù yẹn dálé kúrò. Pé wàá tẹ̀dí sọ́dọ̀ pé ẹni tó bá fẹ́ bá yín sọ̀rọ̀ tó bá ti pe àwa bá yín fún ẹnikẹ́ni tó bá fẹ́ rí yín tó bá ti pè wá àwa bá yín àti báyìí nǹkan tá a ti sọ fún wọn nìyẹn. Tá bá ṣe ń lọ sí a ṣe fídíò ẹ fẹ́ gbélé sínú a ṣe fídíò wa lè ráyè rí yín ẹni tí ó fẹ́ rí yín láti ogun ẹ̀pẹ́ àkótó wá ṣe láhàn náà mi wí bí ọ̀nà tí náà kọ́ ní ìdílé wà ní ọkọ̀ wí ọ̀tí akẹ́lẹ́ díà kọ̀wé ọ̀tí náà ìyá díà náà ń lo òyìnbó. Mo rí mi kà kó ẹlẹ́mi sóde ọdẹ ọkọ̀ ṣe kété ń àná pé orí mi tì ó dúró. Ìgboro mi lọ sí ọ̀hún yẹn gba ìgboro kọ̀ gbà á. Ìgboro tá gbà á náà la fẹ́ gbé wọn lálẹ́ àìrí mọ́tò wọ̀. Àsìkò náà lè náà tí ń bọ̀ wọn ní kí wọ́n gbé wọn wá. Ẹ lè má tẹ̀lé wa lẹ́yìn bọ̀ kí bàbá kan jókòó sínú mọ́tò tó wà dẹ̀ tá bá ti débi tí nẹ́tíwọ́ọ̀kì wà a máa pe ẹni tí ó fẹ́ tó rán wa wá yẹn kó lè mọ̀ pé bàbá ti travel bí wọ́n ń bọ̀ ní Saturday bí wọ́n ń padà bọ̀ a rí wọn pé àbá ti pè wọ́n sílẹ̀ pé ṣé ká wá. Ok. Ẹ já lọ. Ok, bàbá ẹ wọlé sà. Ṣé ẹ pa mí? Ẹ wọlé sẹ́yìn mọ́tò yẹn mẹ́rin. Ìyá dúró sí ẹ̀yìn náà nìyẹn. Okay.
So bàbá ṣe bí àwọn tẹ́ bá ṣiṣẹ́ sẹ́yìn náà ṣé wọ́n ṣàrà àwọn tó ń sọ pé wọ́n wá ń dúpẹ́ fún pé iṣẹ́ tẹ́ ẹ ṣe fún wọn. dáadáa Okay. ọ̀n dúpẹ́ o Okay. ẹnìkan tẹ̀lé ike wà náà Okay. ó tẹ̀ náà ìyàwó rẹ̀ á ní ìjẹta ó gbé aṣọ ọdún wá fún mi àtẹ nǹkan ọdún kádàn méjì kátẹ lóyìnbó anẹnu jẹdọ ọjọ́ ọdún kékeré gangan ẹnìkan wọn kó tiẹ̀ ọdún ó mú owó lọ ra gbogbo nǹkan kápótì rẹ̀ sọ́mà mi dúpẹ́ ọ̀yẹ́ dúpẹ́ o mọ̀ yín lọ́hùn ẹ sọ ni mo tọ́ jẹ́ o ẹ sì jọ́ máa ṣe mọ́ka lóru mo dúpẹ́. So àwọn ìgbà míì tó bá pe ọmọ yín wá ní ọmọ yín ò kì í ráyè nígbà míì. òjò àti wíwà náà lónìí ẹ̀hún kó ná èkejì rẹ̀ ayágbé ń bá ní. So àti wá nǹkan tá a wá ń ṣe lórí ètò wa ń sìn ni pé tó bá lẹ́ni tó fẹ́ rí bá sọ̀rọ̀ ń sìn tó bá ti pè àwa máa wá síbí. Ìmí máa ní pé òun fẹ́ gba nọ́mbà yín a ní nẹ́tíwọ́ọ̀kì ò dá ń bí torí ọkàn wa balẹ̀ sí àwa kó fẹ́ kó jẹ́ yìí gangan náà ń pè fún ara wọn ṣùgbọ́n gbàtà dẹ̀ ti rí pé wọ́n lè rí yín pè yẹn a bá ní pé òkè a máa bá wọn wá tó bá lẹ́ni tó fẹ́ a bá wọn wá síbí báyìí wọ́n ti wá ṣàlàyé nǹkan tí. Èkó bẹ́ẹ̀ fẹ́. Bẹ́ẹ̀ ẹni yìí báyìí ó ló fẹ́ bá yín sọ̀rọ̀. Ọlọ́run á ṣe. So tábà ti débi tí nẹ́tíwọ́ọ̀kì wà sí. Àbá débẹ̀ máa ń ṣàlàyé. Máa pè é so ẹ lè máa rí lórí Facebook. Lórí bẹ́ẹ̀ sà wọ́n á máa bá yín sọ̀rọ̀. Ẹnìkan náà tẹ wá ibi mi ìwé náà kọ́ àti àpò èkémi rẹ̀ yí o bá nínú lórí ìkíní. Bẹ́ẹ̀ sà lẹ́tí wò ó. Mo ti rí àtijọ́ sọ̀nà. So ẹni náà ní ká fún yín nìkan ní ká bá ṣe wáyé ní owó ìdáfá ní ká fún yín ìgbà tí ó dẹ̀ tí òun rò pé bí ayé máa bá ń dá ṣàyè mọ́ mo mọ̀ á wá níjọ́ sátidé sà á wá á padà wá. Àwọn èèyàn sì máa ń wò pé ṣé ògùn sì wà báyìí lóògùn wà ó bàbá ló ṣàrò pé bàbá ṣé ògùn tó sì ń jẹ́ sì wà. Ó wà o àsìkò gbòòrò bàbá ìjọba máa gbòòrò mi ẹ̀tọ́ jẹ́ kan lè bá káàkiri ká ọ̀sán àgbé òun kọ̀ mí kúkú yà ọ̀gbé ribiribi ní òkè tọ́. Bẹ́ẹ̀ni agbórí bíi. Lórí bàbá kọ́ bí mi. Ó bá tó pọ̀ ju oògùn olóògùn jẹ́. Odológe dẹ̀. Wọ́n bá ṣe kí ó pọ̀ ju oògùn jẹ́ mọ́. Ọ̀sán yìí ọ̀ ṣe oògùn ìpè náà máa dé hàn. Ó ṣe oògùn ìpè. Ìkan lára àwọn èèyàn tó ń tẹ̀lé wa náà ó wà ní ìṣòro kan wọ́n dẹ̀ ti ń gbúrò pé Yorùbá pé a ní agbára òyìnbó ni àwọn méjì òyìnbó dúdú ni wọ́n so ní ṣé wọ́n sì lè bá òun ṣe kí òun jáde síta. Tí bá dé àwọn olókùn sí lábàdìwọ olókùn sí ọ wà lẹ́nu gbà ṣe lọ sókè náà sókè òkú ni ẹ̀kadọ̀ mẹ́rin ẹ̀kẹ́ka jáde ọ̀ṣẹ́ ládọ̀ mẹ́rin nílùú òyìnbó náà àwọn olókùn sí bàbá tí wọ́n lókùn wọ́n ní sàrà kò àṣẹ kó bá ní ètùtù kò àṣẹ ọba ti ṣe ọba ti fi kóṣẹ́tì àwọlé. Bàbá ṣe lẹ́yìn ẹ̀ tó bá ṣe ìtù fún yàn sà ṣé wọ́n tún máa ń fún yàn ní àwọn nǹkan tí yàn tún lò ní. Bẹ́ẹ̀ ni àfún wọn bọ́ bá ṣe tẹ bá wá àbájọ́jú kò wá ṣàlàyé ọba ti wádìí rẹ̀ ọlọ́run wà máa fún ẹ ọba tí yóò débẹ̀
ọba tí lọ́nà èkó yóò dúró ọba yóò ṣàṣojú bẹ̀ wájọ́ orí ọba tí mú báyìí ká mú sa orílẹ̀ sẹ́yìn ìgbà mẹ́ta. Ele pọ̀sẹ̀ kọ́ ló wà á lè dé sí àjọ jáde ní. Ọlọ́run. So kí ló wá ṣẹlẹ̀ tí o ti fi sí kí wọ́n fi rí yín pè níbí báyìí? Ẹ ṣe nẹ́tíwọ́ọ̀kì ni èmi sọ mẹ́nu ẹ̀dẹ́lá tó bá wá síbẹ̀ tó mọ̀ fi lọ ẹjọ́ ọ̀nà àwọn olùgbégbà ọ̀nìkan wí ó lóun àbá mi ṣe náà ti kalẹ̀ ó gba ẹgbẹ̀rún mẹ́sàn-án náà mi. Ẹgbẹ̀rún mẹ́sàn-án? Kò mú 9,000 ní ẹgbẹ̀rún mẹ́sàn-án yẹn. Ó gbà á. Àwọn àbá mú ṣe bọ̀ ọ̀hún àbá mi là bọ̀ èyí ṣe ọ̀nìtàdó ó ti dé ẹ̀ta níbi kọ̀ládó ọmọ mẹ́gbẹ̀rún mẹ́jọ àbọ̀ fún yàdò ní mi rí wọn o lórí bàbá akẹ́lẹ́ ọkọ̀ tí pé wọ́n má tẹ̀ ké má ti bọ́ sí láfùkù òrìn ni wọ́n má ti bọ́ sí légeṣèké lórí kọ́ bẹ́ẹ̀ pé èmi náà á dáhùn pé ìjọba ẹ̀ mo wà nílé o kò sí mi nílé oníjọba yìí o. Bẹ́ẹ̀ni a ti pè sílẹ̀ ó yé bàbá so àwọn yẹn ṣe kò sẹ́ni tó àwọn báwo lẹ ṣe mọ àwọn tó ń bó lọ yín tó máa ń sá lọ yẹn ṣe. ọmọ òkàlẹ́ kí ọmọ òkàlẹ́ kọ́ nìkan lẹ̀ ọkọ̀ wọn máa dó. ẹjọ́ ọlọ́run àwùjọ ní jìbìtì kan máa tẹ̀ka ní ìlú gan. báwo ṣe wọ́n tẹ̀ bá ṣẹ̀dọ̀ mi mo bá ṣe. kẹ bá ṣiṣẹ́ ni ó tún gbowó lọ́wọ́ yín. ó tún gbowó lọ́wọ́ káwọn àbá mi ṣe bọ̀. ọmọdé ká wúlò. wá tẹ̀lé rí wá ráwọn tó mọ̀ pa ẹ̀ wá tẹ̀lé wá ràn yín lọ́wọ́. màá dúpẹ́ o. wá rí ràn yín lọ́wọ́. màá dúpẹ́ gan-an. wọ́n ní o tiẹ̀ mọ̀ pa kíní yẹn mi ò mọ̀ pa íńtánẹ́ẹ̀tì. wọ́n lè ráwọn èèyàn tó mọ̀ pa ẹ̀. bẹ́ẹ̀ ni. àwọn náà gbọ́dọ̀ báyìí. Ní ìsìn bàbà tó bá irú ẹ̀rẹ̀pọ̀ òyìnbó ní báyìí láti jẹ́ àní so tó bá tẹ bá ṣiṣẹ́ fún tí àdúrà rẹ̀ bá gbà fún nǹkan tó lóun fẹ́ àwọn ọ̀kí máa ń padà ń pè wọ́n pé báwo ni o ìwé ní tó bá mórí nínú wọn ó yẹ kó lè pè bíyà nǹkan tí òun fẹ́ o ó ti tẹ̀ ọ́ lọ́wọ́ o because àwọn tó ń pè wá pọ̀ àwọn tó ń wo fídíò wá pọ̀ ìlú la fẹ́ rántí sí láti òdodo. so tẹ́yìn bá ti ṣiṣẹ́ fún owó iṣẹ́ yín tẹ́ bá ti sọ fún tó ṣiṣẹ́ tí gbogbo ẹ̀ tó ti bá tiẹ̀ lọ tó bá wá mórí òun ló yẹ kó padà pè padà gbé ẹlẹ́bà wa bá bàbá o. ok ẹ̀sọ́ yẹn la máa retí bàbá. wáyé bàbá àdúrà rẹ̀ wà. a máa ń wò pé ṣé àwọn nǹkan iṣẹ́ ìbálẹ̀ wáyé ṣàṣé ó máa ń ṣiṣẹ́ fáwọn òyìnbó náà ni. ó ṣiṣẹ́ fún un. ọlọ́bàdì yóò jìnnà ṣe ó ṣiṣẹ́ fún ọgbọ́n. lẹ́nu ọdún tá a dùn kọjá yẹn. bẹ́ẹ̀ sà. látó ìbò márùn-ún tí mo ti bá ṣiṣẹ́ fún. ọlọ́run sọ gba àkóso. àdúrà rẹ̀ gbà. àwọn kan dẹ̀ máa ń àwọn ọmọ yẹn àwọn yóò Èkìtì dí àgbà níbẹ̀ lẹ́yìn àdúrà ọba olóyìnbó kò dí ọ̀nà ẹnì kọ̀ọ̀kan ti yàgbá ṣẹlẹ̀ náà lọ ní ìnátúnṣe.
ogologo ọbụgachi ọgbọ n'ọdụ adịlọ àwọn míì dẹ̀ máa ń gba owó kan bọ́ì bàbá owó kan bọ́ì lọ́wọ́ èèyàn tí kò dẹ̀ ní jẹ́. èyí nìkan kó fún mi àgbé ó ẹnìkan wá ó ní ọgọ́rùn-ún ọgọ́wé ọgbà ọgọ́rùn-ún ẹgbẹ̀rún ó ní ìgbà tó wà fi dé airport ní Èkó ọ̀yà wí ẹ̀dùkọ̀ wọn jáde wọn fi padà ọ̀yà mú abẹ́ ẹ̀dọ̀ mi kì í ṣagbára mi o ọlọ́run. bẹ́ẹ̀ ṣe máa ń sọ náà nìyẹn bàbá pé kò ń ṣagbára yìí kò ń ṣe èyí ọlọ́run ni. àtọ̀ bá yóò jẹ́ ni jọ́kẹ́ sọ̀rọ̀ pé láì lóko rẹ̀ jáde inú lo Yorùbá ọdún ẹ̀ ọlọ́mọ mọ́lẹ̀ wá ọmọ méjì nínú ọjọ́ tí kò sọ́dún ẹ̀ ọlọ́mọ mọ́lẹ̀ wá pé ìyá mọ́ kò mí ó dẹ̀ dúpẹ́ ló mi láyé o. láyé bọ́wọ́ bá wọn kó máa ń sọ pé tó bá fẹ́ fi kàn ránṣẹ́ sókè òkun pé ó máa ń bàjẹ́ lọ́nà. mo ń palélé o lọ́lá bàbá wa palélélé ọba ti palélé ọlọ́run. ẹ̀rù náà kó bí bàbá ti mú sí ẹ sì jọ́kọ̀ abèrè ọwọ́ ẹnu bóde ní àtẹ̀tọ̀wọ́ ẹ sì jọ́kọ̀ abèrè pẹ̀lú náà kó ọba ti palélé. wọn àtijọ́ ti wà. àtijọ́ sì wà. Ọlọ́run ó lè rú ọmọ ẹ̀. àtijọ́ sì wà. àwọn kan ọ̀fẹ́ nígbàgbọ́ náà ẹ̀ ni. ó nígbàgbọ́. ó nígbàgbọ́. ṣe mọ̀ pé tẹ́lẹ̀ tó bá ti pè ẹ̀yin ló máa ń rí bá sọ̀rọ̀ nítorí pé wọ́n rí bàbá bá sọ̀rọ̀. sọ wá rí i pé àwọn èèyàn lọ ń kọ comment wípé ọmọ bàbá Ọdẹ ó ṣe gbá ọmọ bàbá Ọdẹ ó ṣe àwo bàbá èèyàn dáadáa ni bàbá ṣùgbọ́n ọmọ wọn ní kílé kan. so kí làwọn ìrírí tẹ́ ti rí pẹ̀lú àwọn èèyàn tó ti pè bàbá sẹ́yìn kí nìkan tó ṣẹlẹ̀. nǹkan tí mo kàn rí níbẹ̀ ni pé táwọn yẹn bá ti wá sí ọ̀dọ̀ bàbá wọ́n dẹ̀ rí pé àgbàlagbà ni bàbá. most of the people tán bá gbéyàn wá báyìí tán bá rí pé bàbá báyá wọ́n fẹ́ ṣiṣẹ́ bíi 10 lọ́dọ̀ bàbá lè sọ pé báyọ̀ òun máa gba 10,000 so èèyàn tán dẹ̀ mú wá wọ́n lè máa sọ fẹ́ nìyẹn pé bàbá sọ pé òun fẹ́ gba 200,000 150,000. àwọn èèyàn kan ló lọ mú wọn wá. àwọn èèyàn ló lọ mú wọn wá so wọ́n á sọ fẹ́ nìyẹn pé bàbá sọ pé òun fẹ́ gba 150 so ibẹ̀ lèmi náà ti wá sọ fún wọn pé tí mo ti ń sọ fún wọn pé bàbá ò kì í gba owó púpọ̀ so ibẹ̀ ni bàbá òun ti wá bínú pé èmi ni mo lọ ṣọ́ọ̀bù ni mo lọ ń já iṣẹ́ òun so that's the reason why táwọn èèyàn lọ fi complain ní YouTube pé 419 lọmọ bàbá. then 2 téèyàn bá wá sí ọ̀dọ̀ mi ní Àgbàdo láti mú wọn lọ sí ọ̀dọ̀ bàbá tí n bá ṣe fẹ́ lómi pé kó fún mi ní 2,000 naira ó lè máa request pé bá mo fi ń ṣe kinní àbí bá mo fi obtain owó so if at all gan tí n bá sì sọ fún ọ pé kán mú 5,000 wá ò tí ì sọ pé kinní but tí n bá sọ fún ọ kán mú 2,000 naira wá ń gbà mí wọn á máa rò pé bá mo fẹ́ cheat wọn àbí ẹni ọ̀dà tì so that is it wọ́n dẹ̀ rí pé my daddy is old wọ́n torí bẹ́ẹ̀ wọ́n fi ń cheat daddy mi so I don't like that though bàbá dẹ̀ ti sọ pé tí owó bá ti pọ̀ ju oògùn lọ pé kì í ṣiṣẹ́ so that is it. mo mọ Ifá mi tẹ̀ ti rí pé bó ṣe Ifá mi níjọ́ mẹ́ta ìgbà náà ti wọ́n wá pé àwọn èèyàn wá ń lo péjì wá ṣe bákùnbákùn yẹn sí. so kì í ṣe èèyàn méjì kì í ṣe èèyàn mẹ́ta ló ń ṣe irú kinní wọ̀nyẹn so àwọn boys yẹn ló lọ sọ fún ló lọ ṣe kinní yẹn. bàbá ò ní fóònù láti lè ṣe íńtánẹ́ẹ̀tì bàbá máa ń ṣe é sí ni pé ó yẹ kí n wà níbi tí mo wà kí bàbá náà wà níbi kí wá ṣe fídíò a máa ń lo kinní Zoom la máa ń lò so ìyẹn la máa fi ṣe mítì pẹ̀lú bàbá máa wò wá a máa wo bàbá ẹni tó wà ní àbúrò rẹ̀ náà máa wo bàbá náà so táwọn ọba fẹ́ wá tó bá jẹ́ ìgbọ́ ni mo pè ẹ bá ráyè bí mo bẹ́ ṣe lè ṣe o ṣùgbọ́n
nǹkan tá a máa ń ṣe ni pé a gbé kámẹ́rà yẹn àmì nínú kámẹ́rà tó ṣe látọ̀ bá fún wọn yìí bàbá máa dá Ifá wọ́n á máa wo bàbá mi tán wà àwa náà máa wo bàbá ṣe ìpá àwa sí ìbà èyí náà máa ṣùgbọ́n nẹ́tíwọ̀kì ọ̀dọ̀ wọn yẹn ò dáa àwọn òde lè gbé Ifá wá sí bí sọ́dọ̀ yìí bíbá yìí láyé so àwọn boys yẹn ló lọ ń ṣìtì bàbá o kò í ṣe pé báyìí mi ni mò ń gbà wọn àbí ẹni ọ̀dà tì kò possible báyìí tí kí ìwà ń bẹ̀ báyìí kí bàbá ṣàgíṣẹ́ ní 20,000 kí káwọn kan lọ máa sọ fún àwọn tó ń mú wáyé pé 50,000 ni bàbá ṣàgà bí 100,000 I don't like that so ibi tí misunderstanding ti wáyé láàrin wa yẹn. because àṣìtú ìnídìí tó wá lẹ́yìn tó ti fẹ́ bá bàbá bá jẹ́ eléyìí tí mo fi wá yín sí èèyàn bí ìwà ò lè má ní owó tó máa fi sọ pé kí n fi bá òun wá tó yẹ pé ó kàn máa ní ìkíni sókè tí mi máa ṣe nọ́mbà títí ilé bí èmi ni mo máa pè yín èmi fúnra mi so ìyẹn ò ní ṣẹlẹ̀ mọ́ gbogbo pé ó kiri yẹn so èmi ni màmá. irú nǹkan báyìí mo ní àwọn bíi mẹ́ta tó jẹ́ pé wọ́n wà lórí fóònù mi báyìí tí ó kàn jẹ́ pé fóònù mi ti kú tó jẹ́ pé mo mọ̀ wọ́n tó jẹ́ pé wọ́n mẹ́sẹ̀gì sí YouTube yẹn irú bọ̀bọ̀ tó mẹ́sẹ̀gì Báyọ̀ṣọ́lá àbí kìíní kan something like that now iṣẹ́ yẹn bàbá gbogbo iṣẹ́ bíi mẹ́jọ tí bàbá fẹ́ bá wọn ṣe bàbá ní 50,000 naira wọ́n ní láti gba 150 lọ́wọ́ bọ̀bọ̀ yẹn torí pé kò gbọ́ Yorùbá so ibi tí misunderstanding ti wáyé láàrin pẹ̀lú wọn nìyẹn pé ó ti pọ̀ jù àwọn ló lọ sọ̀sọ̀kúsọ pé the Babalawo is real but the son is 419 so that is it so èmi ò dẹ̀ ready láti comply pẹ̀lú wọn láti lọ máa fi bàbá gba owó lọ́wọ́ obtain lọ́wọ́ anybody so that is it. ó ti yé bẹ́ẹ̀ kó tó ṣe dákáyàn máa béèrè lọ́wọ́ ẹ̀yìn káyọ̀ pípa tẹ́mi rí ọkàn fìbí ọgbọ́n sọ fún yín ni mi ò onígbò tí yóò bá sọ làwọn á ń believe àwọn fẹ́ béèrè pé báwo ló yẹ ṣẹlẹ̀ tó bá dẹ̀ ti ṣàlàyé yẹn ó ti yé. so kò sí wàhálà. ó ní máa jọdé kábàjọdé bẹ́ẹ̀ náà gbọ́. bẹ́ẹ̀ ni sá ó ti yé mi bẹ́ẹ̀ sá. lórí ọ̀rọ̀ ọkọ̀ bá ti pé wọ́n ní kì í dáwọ́ lóhùn á sọ pé òun ráyè mo lè oní ọ̀fẹ́ ìkọ́lé kó fà kó ṣe wí bẹ́ẹ̀. ó ti yé bàbá sá ó ti yé àṣẹ bàbá ó ti yé so ẹ jẹ́ kí n transfer. because okay nígbà tó bá send 5,000 let's assume bá mo kàn request pé kàn send 2,000 okay wọ́n ní wọ́n sọ pé 500 naira ni bàbá fi ń wo consultation mo wá ní okay let's assume kò sí bí ọ̀kadà ṣe lè gbé mi lọ bíbẹ̀ kó máa gba 2,000 or kó gba 1,500 understand okay time mi so that is it but nǹkan táwọn èèyàn complain fún nìyẹn ẹlòmíì báyà send 2,000 naira ọmọ tó máa gbé bàbá yẹn máa fún ní 1,000 a máa bínú pé báyà ṣe lọ send owó sí ọmọ tó máa gbé bàbá nìyẹn so that is it. so ẹ̀yin dẹ̀dẹ̀ wà níbí báyìí tẹ́ pé ẹ fi ṣe yín lẹ̀ àti tí ó yẹ ká ilé rí kankan náà so 5,000 is okay get so anytime tí bá ti ní kẹ́ bá mi wá bá bàbá personally àti fi sára 5,000 wá fún yín kò sí wàhálà máa wá fún bàbá kò sí wàhálà nǹkan tẹ́kọ̀ máa ṣe fún wa ni pé tó bá pé wọ́n fẹ́ dá fáni ẹ bá wa fi fóònù ẹ bá wa fi ṣe bí bàbá yìí. nǹkan tí mo máa ń ṣe because kì í ṣe gbogbo èèyàn náà lèèyàn náà máa ń ṣe fídíò fún understand but due to pé ọ̀rọ̀ pé báwọn lọ ń sọ̀rọ̀ òun ló jẹ́ kí n máa ṣe fídíò náà. ó ti yé mi. ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín náà èèyàn tí bàbá ṣiṣẹ́ fún tíṣẹ́ yẹn tó wà òkè òun ló ra fóònù yìí fún mi. èèyàn tí bàbá ṣiṣẹ́ fún tó jẹ́ pé iṣẹ́ yẹn tó ṣe ló ra fóònù yìí fún mi láti California ló ti ra fóònù yìí fún mi tó dẹ̀ compensate mi tó dẹ̀ ṣe everything tó dẹ̀ sọ fún mi pé iṣẹ́ tí bàbá báwọn ṣe ó wà òkè so that is it kò possible báyìí kí bàbá má ṣiṣẹ́ fún yàn kó wà òkè kọ́ máa sọ pé wọ́n fẹ́ ra fóònù fún mi so that is it mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ ẹni yẹn. àwọn èèyàn dẹ̀ burú gan wọ́n dẹ̀ sọ pé ìgbà ilẹ̀ ìjẹ́ kan rí bàbá yìí ní kíní kan ṣe kíní kan. bó ṣe rí nìyẹn kì í ṣe èmi kan. kò sí wàhálà. all right. kò sí wàhálà tó nǹkan tó bá ṣe ni pé tó bá ti lẹ́yìn tó ti pè mí á ti pè yín tó bá gbé mi lè wá á ti pè yín so tó bá gbé ni wàá fẹ́ rí bàbá tó fẹ́ bá bàbá sọ̀rọ̀ tí fóun tí màá tiẹ̀ fún yín nọ́mbà mi kó máa wà bẹ́ẹ̀ and then glo nọ́mbà kan wà lọ́wọ́ bàbá náà ká máa fi sí ibẹ̀ yẹn náà because nọ́mbà yẹn ò kì í lọ mọ́. àgbà ń sìn kò sí wàhálà.